Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ńkọ́. Mo kí ẹ̀yin mùsùlùmí ẹ kú òǹgbẹ o, Ọlọ́run á gba àdúrà wa o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lénìí, mo kí yín happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Èní ní May 19, 2025. Gbogbo nǹkan tí a gbọ́ tí ó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá wa Erin ńlá, ó ní a ní ká sọ fún yín. A gbọ́ wípé wọ́n ní adé ààrẹ wọ́n ló miss nínú pálásì bàbá wa Erin ńlá. Wọ́n náà fi another one replace ẹ̀. Mi ò lè sọ gist yẹn, kò gba inú mi láti sọ. So ẹ jẹ́ ká sọ gist mi. Bàbá kábíyèsí wọ́n dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún gbogbo ritual tí wọ́n ṣe fún àǹtí Wahé pẹ̀lú omi yèyé molú. Ẹ̀yin náà mọ omi yèyé molú tó wà nínú ààfin bàbá wa Erin ńlá. Èyí tó jẹ́ pé ó wà níbẹ̀ fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ dà àníyàn sí Ọlọ́run. Wọ́n ní wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn kábíyèsí pé kábíyèsí ṣe gbogbo ritual yẹn wọ́n ṣe fún àǹtí Wahé. Ìpè Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà àǹtí Wahé o. Bí a ṣe gbọ́, a gbọ́ wípé ìdí omi yèyé molú ni àǹtí wa ti lọ ṣe cleansing ẹ̀. Omi yèyé molú ó jẹ́ omi tó jẹ́ pé o gbọdọ̀ lọ síbẹ̀ pẹ̀lú inú mímọ́. Tí o bá fẹ́ kí àdúrà ẹ gbà, o ò lè lọ síbẹ̀ pẹ̀lú inú tí ò mọ́ àbí kó máa ba tọmọ ẹnì kejì jẹ́ àbí kó máa ṣe ibi. O gbọdọ̀ lọ síbẹ̀ pẹ̀lú inú mímọ́ kó dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti dá kó tó di pé o lo omi yìí. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Adé ààrẹ tí a gbọ́ ọ̀rọ̀ èyí tí mo ní mi ò ní sọ nǹkan kan nípa ẹ̀. Rainbow tó máa ń yọ ó wà lára nǹkan tó fi ṣe adé yìí. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ wípé wọ́n tún lo àwọn ìyẹ́. Ọjọ́ tó máa ń ṣe ọdún ajé, festival ajé ni kábíyèsí máa ń dé adé yìí. Adé yìí ó wúwo tó jẹ́ pé ẹni tí ò bá ní agbára kò lè dé adé yìí torí bí a ṣe gbọ́ weight adé yìí is 50 grams. 50 grams ni weight ẹ̀ lásán. Wọ́n ní lẹ́yìn ìgbà tí ó wúwo tó yẹn, wọ́n lẹ́ni tó bá gbé, wọ́n ní ó máa turn to melter ni. Ó máa turn to melter bí ẹni yẹn ṣe máa turn nìyẹn. Àwọn èròjà tí wọ́n fi ṣe ajé, wọ́n ní òṣùmàrè ó wà lára ẹ̀. Òṣùmàrè òun ni rainbow tó máa ń yọ tí òjò bá ti rọ̀ tán. Tẹ máa ń rí tó máa ń ní bí line bí márùn-ún. Ìtorí ẹ̀ tẹ bá wo kọ́lọ̀ adé yìí pẹ̀lú gbogbo àwọn nǹkan tó wà níwájú ẹ̀, ẹ máa rí pé gbogbo àwọn kọ́lọ̀ yẹn ó rí bí òṣùmàrè. Torí kọ́lọ̀ oríṣiríṣi ló wà níwájú ẹ̀. Kíní yẹn dẹ́gùn, àwọn kíní tó wà níwájú ẹ̀ yẹn wọ́n gùn dé sálẹ̀ báyìí. Tó jẹ́ pé tí kábíyèsí bá dé báyìí, ó máa wà nílẹ̀ lẹ́ni. Adé yìí jẹ́ adé ìṣẹ̀ǹbáyé tó jẹ́ pé àwọn baba ńlá kábíyèsí ti dé adé yìí. Lẹ́yìn yẹn, wọ́n ní ẹyẹ parrot, wọ́n ní ìyẹ́ ẹ̀, wọ́n ní ó wà nínú nǹkan tó fi ṣe adé yìí. Bí a tún ṣe gbọ́, wọ́n ní inú adé yìí kò sí ẹnikẹ́ni tó lè wo inú ẹ̀. Bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní wọ́n wá fi àwọn èròjà tó ní ṣe pẹ̀lú ọjọ́ àti òru, wọ́n ní wọ́n fi ṣe adé yìí. Kí ni mo fi ń ṣàlàyé gbogbo àwọn nǹkan tó wà ní ara adé yìí fún yín? Adé yìí jẹ́ adé tó jẹ́ pé ó ní agbára gan-an. Ó ní agbára. Adé tí rainbow òṣùmàrè tó bá wà lára ẹ̀, adé tó lágbára ni o. So Mashola Gist TV kò ní sọ gist yẹn. Ó láwọn nǹkan tó yẹ ká máa sọ. Mashola ò ní sọ. Ẹ̀yin èèyàn lé.
so bí mo ṣe ń sọ lọ, odò tí àǹtí wa tó ti lọ ṣe ritual yìí, ó jẹ́ odò tó ní agbára ní ilé Ifẹ̀. Ó jẹ́ odò tó ní agbára ní ilé Ifẹ̀, odò Yèyé Molú. Wọ́n ní àdúrà àǹtí wa ti gbà. Wọ́n ládùúrà wọn ti gbà. Wọ́n ní bàbá kábíyèsí, wọ́n ní inú wọn dùn gan. Wípé kábíyèsí ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí, wọ́n ṣe fún àǹtí wa. Ṣé mọ̀ pé a sọ fún yín wípé kábíyèsí Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land, bàbá wa Síkírù Adétọ̀nà ni wọ́n dá sí ọ̀rọ̀ yìí kó tó di pé kábíyèsí gbà láti ṣe àdúrà yìí fún àǹtí wa. Wọ́n dẹ̀ sọ fún àǹtí wa pé tí wọ́n bá ti ṣe àdúrà yìí tán kí wọ́n máa lọ sí London nítorí kí àlàáfíà kó lè jọba ní inú pálásì bàbá wa Erin ńlá. Wípé kí wọ́n lọ mójútó ọmọ wọn àti iṣẹ́ wọn. Ẹ mọ̀ pé ọmọ wọn ṣì kéré, kán lọ mójútó ọmọ wọn àti iṣẹ́ wọn. Nǹkan tó ní bàbá wa Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land tí wọ́n sọ fún àǹtí wa nìyẹn. Wọ́n ní inú bàbá kábíyèsí dùn nígbà tí wọ́n parí ritual yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní inú Prince Adé, wọ́n ní inú wọn dùn. Wọ́n dẹ̀ gbà wọ́n nímọ̀ràn lórí àdúrà yìí náà. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àdúrà èyí tó yanjú yìí. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká rí wàhálà mọ́ nínú pálásì bàbá wa Erin ńlá. So wọ́n ní bí wọ́n ṣe ṣe gbogbo àdúrà yìí nìyẹn. Pé gbogbo àwọn tó yẹ kí wọ́n ṣàdúrà fún wọn pátápátá, gbogbo wọn ló ṣàdúrà fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n lo omi Yèyé Molú yìí fi ṣe àdúrà fún àǹtí wa. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ ìgbà tí bàbá wa Erin ńlá tó ti ń wọ̀nù gbogbo àwọn SISSY wa gbogbo yìí lórí pé kí wọ́n má ṣe nǹkan kan tí ó máa jẹ́ wàhálà àti ìdààmú fún wọn nínú ààfin. Pé kí wọ́n stay away pẹ̀lú ìwà burúkú, kí wọ́n dẹ̀ má lọ sí ọ̀dọ̀ Queen Naomi àti ọmọ wọn tó jẹ́ pé wọn ò gbọ́. Nǹkan yẹn òun ló backfire tó di pé ancient sword bàbá wa ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tó yẹ kó ṣe nínú ààfin. Ìyá onífá dẹ̀ wọ́n gbogbo àwọn SISSY wa gbogbo yìí pé kí wọ́n má fa wàhálà mọ́. Pé nǹkan Queen Naomi tó bá dẹ̀ wà lọ́wọ́ wọn kán make sure pé wọ́n dá padà. So kò ní jù báyìí lọ, ẹ̀yin èèyàn. Wàtìlẹ́yìn òdì. Orúkọ mi ni Mashola, kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, subscribe, kẹ́tẹ́ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV, love you all.